Kí ló ń ṣẹlẹ̀ sí JAIYE Kuti? Kí ló ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn òṣèré wa? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́ o. Ọ̀rọ̀ yìí ó so síni lẹ́nu, ó tún buyọ̀ sí i. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ lágbo àwọn òṣèré? Kí ló ń ṣẹlẹ̀ sí wọn? Ẹ jẹ́ kí a gbìyànjú láti máa gbàdúrà fún gbogbo àwọn òṣèré wa. Àwọn òṣèré tó bá jẹ́ pé a nífẹ̀ẹ́ sí. Irú èmi báyìí, èmi nífẹ̀ẹ́ sí JAIYE Kuti dáadáa torí mo láìkì bó ṣe máa áàtì fíìmù. Mo nífẹ̀ẹ́ sí i gidi gan. Nípa èyí, mo rọ̀ yín, mo rọ̀ gbogbo wa wípé ká gbìyànjú láti máa gbàdúrà fún gbogbo àwọn òṣèré wa. Gbogbo àwọn tó jẹ́ pé a máa ń wò wọ́n lórí TV, tó jẹ́ pé inú wa máa ń dùn bí wọ́n ṣe ń ṣeré. Ẹ jẹ́ ká gbìyànjú ká máa gbàdúrà fún wọn. Lónìí, ìròyìn nípa JAIYE Kuti la mú wá fún yín. Kí ló ń ṣẹlẹ̀ sí JAIYE Kuti? Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí JAIYE Kuti? Ní báyìí, ìròyìn tẹ̀ wá lọ́wọ́ lénìí wípé JAIYE Kuti ó gbé lọ sí orí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ní wípé ó ní ó ti tó ọdún mẹ́ta tí Instagram account tó ti wà ní 2.2 million. Ó ní wípé ó ní kò increase kò tún decrease, kò wá sílẹ̀ kò lọ òkè láti bí ọdún mẹ́ta sẹ́yìn o. Nítorí bẹ́ẹ̀, JAIYE Kuti ó ní kílẹ̀ ṣẹ̀hún lórí Instagram. Post náà ó táàgì Mark Zuckerberg, ó tún táàgì oríṣiríṣi àwọn èèyàn kí wọ́n lè bá a fi ojú sùnùkùn wò ó. Kí ni ẹ rò pé ó jẹ́ ìdí tí Instagram followers JAIYE Kuti kò fi increase kò dẹ̀ já wá sílẹ̀? Kí ni ẹ rò pé ó jẹ́ ìdí náà o? Lónìí, ìròyìn nípa JAIYE Kuti tí a mú wá fún yín rèé. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Ẹ má jà o, ó dọjọ́ míì, ọjọ́ rẹ̀. Ẹ má gbàgbé láti tẹ subscribe button. Ó dìgbà.